ó lè jẹ́ akọni tó ti ré kọjá lọ, ó sì lè jẹ́ akọni tí sì ń bẹ láyé. Akọni tá a gbé wá sórí ètò lónìí, àárẹ̀ kọ̀ ńlá kọ́ lára wọn. A ó rí nǹkan tí ó yẹ káwa náà mú ṣe lára wọn. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Ògúnníran Ọlátúndé lórúkọ mi. Ẹ ǹlẹ́. Akọni akíkanjú ológun, bó tilẹ̀ jẹ́ wípé ó ti rèwàlẹ̀ àṣà, tá a mú wá sórí ètò lónìí. Ẹ wò ó, èèyàn takuntakun ni. Bóyá ọ̀dọ́mọdé nìwọ, ó náà fìgbà kan jẹ́ ọ̀dọ́mọdé rí. A bí ní ọjọ́ 29 nínú oṣù June ọdún 1926. Ẹni tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó ní Fájuyìgbé Francis Adékúnlé. Bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ́n, bí orúkọ rẹ̀ ṣe máa ń dún létí gbogbo ènìyàn, ó ní Adékúnlé Fájuyì. Adékúnlé Fájuyì, gẹ́gẹ́ bí ọmọdé, gẹ́gẹ́ bí èwe, ó ti ní lọ́kàn ní gbogbo ìgbà pé òun fẹ́ sin ìlú òun. Àtìgbà tó ti wà ní kékeré ló ti máa ń wà lórí ẹ̀mí rẹ̀, pàápàá jùlọ nígbà tó jáde ilé ìwé mẹ́wàá ní St. George Catholic Mission. Nígbà náà, Adékúnlé Fájuyì ó fẹ́ràn àwọn ènìyàn, ó jẹ́ olóòótọ́, ó sì jẹ́ olùfọkànsìn. Ṣé ẹ mọ̀ pé ìfẹ́ tó ní sí aráàlú ló sún láti lọ darapọ̀ mọ́ àwọn jagunjagun. Ọdún àkọ́kọ́ tó gbọ́ wípé wọ́n ń gba èèyàn níbi iṣẹ́ àwọn ológun, òun náà lọ síbẹ̀, ṣùgbọ́n ìjákulẹ̀ ló bá pàdé. Nígbà tí Adékúnlé Fájuyì bá ìjákulẹ̀ pàdé lọ́dún tá à ń wí, inú ìyá rẹ̀ dùn, nítorí pé ìyá rẹ̀ ò nífẹ̀ẹ́ sí láti darapọ̀ mọ́ àwọn ọmọ ológun. Adékúnlé Fájuyì, jagunjagun àsìkò yìí ni, bó tilẹ̀ ti ré kọjá lọ, jagunjagun sì tún ni. Ní ọdún 1942 ìní Adékúnlé Fájuyì kọ́kọ́ gbìyànjú láti darapọ̀ mọ́ àwọn ológun. Ó lọ sílùú Ìlọrin, ó náà bá wọn kọ ìdánwò àṣewọlé, ṣùgbọ́n ìjákulẹ̀ ló bá pàdé. Níbi tó ti lọ kọ ìdánwò, ilé àwọn ẹni tó dúró sí ló ti bá arábìnrin kan pàdé tí à ń pè ní Eunice. Bó tilẹ̀ jẹ́ pé Eunice ńlọ́pàpà di ìyàwó rẹ̀, tó náà sì tún jẹ́ akínkanjú obìnrin. Bó ló ṣe jẹ́ akínkanjú obìnrin, a sì ń bọ̀ lórí ọ̀rọ̀ tìyàwó Adékúnlé Fájuyì. Ṣùgbọ́n Adékúnlé Fájuyì tí à ń wí kò sí mí o. Ìfẹ́ rẹ̀ fún ìlú rẹ̀, ìfẹ́ rẹ̀ fún gbogbo àwọn ènìyàn tó sọ di akínkanjú, ó tún mú kó tún gbéra dìde ní ọdún 1943 láti padà lọ sínú àwọn ọmọ ológun. Ó débẹ̀ lásìkò tá à ń wí, ọlọ́mbà ṣe wọ́n gbà wọlé, òun náà sì darapọ̀ mọ́ àwọn jagunjagun orílẹ̀-èdè Nàìjíríà, ó di ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà. Ohun tó ṣẹlẹ̀ yìí, ṣé ẹ mọ̀ wípé ó dùn mọ́ Adékúnlé Fájuyì nínú. Inú rẹ̀ dùn, ó fò fáyọ̀, àlá rẹ̀ di mímúṣẹ. Ṣùgbọ́n ìyá tó bí lọ́mọ sun ẹkún, ó sun ẹkún, ó sun ẹkún kíkorò púpọ̀ púpọ̀ pé ọmọ òun ó pàpà darapọ̀ mọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. Mo sọ fún wa, mo ní ọjọ́
kẹrìndínlọ́gbọ̀n oṣù June ni wọ́n bí Adékúnlé Fájuyì. Ọdún tó lápẹẹrẹ ni. Kí ló ní í ṣe pẹ̀lú ìgbésí ayé rẹ̀? Kí ló ní í ṣe tó fi di akínkanjú? Ẹ jẹ́ ká wò ó. Adékúnlé Fájuyì ṣiṣẹ́ takuntakun gẹ́gẹ́ bí ọmọ ológun. Àìmọye orílẹ̀-èdè àgbáyé ló ti ṣiṣẹ́ tó sì sin ìjọba. Gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n sì mọ̀ ní ẹni tí ń lépa àlàáfíà. Kódà ìjọba máa rán lọ. Wọ́n rán lọ sílùú Congo, lórílẹ̀-èdè Congo, láti lọ ṣojú ìjọba fún àfẹsẹ̀múlẹ̀ àlàáfíà. Wọ́n rán lọ sí Ghana. Wọ́n rán lọ sílùú òyìnbó ní Yúróòpù láti lọ ṣojú orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí jagunjagun tó láàmì tó sì jẹ́ akínkanjú. Adékúnlé Fájuyì wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú ìfẹ́ tó ní sí ìlú rẹ̀ ó di gómìnà àkọ́kọ́ fún ìwọ̀ oòrùn àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó di gómìnà? Ọdún wo ló di gómìnà? Ẹ wò ó, ẹ ṣá máa bá wa ká lọ. Nínú oṣù kìíní ọjọ́ kejìdínlógún oṣù kìíní ọdún 1966 ẹni Adékúnlé Fájuyì ló di gómìnà fún Western Region. Ó ṣe takuntakun, òkòwò ìlú jẹ, ó ń wá ìlọsíwájú àti àlàáfíà gbogbo àwọn ìpínlẹ̀ tí ń bẹ lábẹ́ rẹ̀. Wọ́n mọ̀ fẹ́ràn rẹ̀, pàápàá jùlọ ní ìlú Ìbàdàn níbi tó fi ṣe ibùjókòó. Adékúnlé Fájuyì kì í ṣe ọmọ Ìbàdàn, kì í ṣe ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Èkìtì ni. Ó wá láti ìlú Adó Èkìtì. Mo sì sọ fún yín pé ó bá arábìnrin kan pàdé tí a mọ̀ sí Eunice. Èyí náà ló pàpà di aya rẹ̀ tí wọ́n jọ fẹ́ra wọn ní Sùlọ́kà. Adékúnlé Fájuyì gẹ́gẹ́ bí gómìnà àkọ́kọ́ fún ìjọba ológun ní ayé Western Region, ohun ribiribi ló gbéṣe ní ìlú Ìbàdàn. Kì í ṣe ìlú Ìbàdàn nìkan o, kì í sì ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a wà yìí nìkan, ṣùgbọ́n gbogbo gbùngbùn Western Region tí wọ́n dá sílẹ̀ lásìkò ìgbà náà. Ẹ jẹ́ ká tún wo nǹkan tí Adékúnlé Fájuyì ṣe. Ẹ̀yin náà lè wo ohun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí. Ẹ wo àwọn jagunjagun wa tá a ní. Ẹ wo iye ilé tí wọ́n kọ́. Ẹ wo iye dúkìá tí wọ́n kó jọ. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé lẹ́yìn ikú Adékúnlé Fájuyì, ilé kan ṣoṣo tó kọ́ sí ìlú Adó Èkìtì, ibẹ̀ náà nìyàwó rẹ̀ gbégbégbé kó tó di wípé àwọn ìjọba àpapọ̀ àsìkò yìí wọ́n tún ilé náà kọ́. Ẹbí mi ẹ pé bò nílé ọ̀nà ti rí. Ilé orí òkè ni tí wọ́n fi pákó tí wọ́n fi ṣe dẹ́kìn rẹ̀. Tẹ́ ẹ bá débẹ̀ yóò yà yín lẹ́nu pé akínkanjú ní ń gbèrú ilé báyìí. Ìwádìí fi yé wa wípé nígbà tí aya rẹ̀ wà láyé tí wọ́n bi léèrè pé kí ló dé, ilé tí ọkọ rẹ̀ kọ́ ó ṣe jẹ́rú ilé ló ń gbé, ọrẹ́rìn. Ó ní tọkọ òun fi lẹ̀ fóònù kọ̀kọ́ ju ẹyọ kan lọ, kọ̀ wálé ayé mọ́yà, kò kówó òlú jẹ, ó ṣe takuntakun. Bó o la Adékúnlé Fájuyì, bó o ló ṣe di jagunjagun, bó o ló ṣe di akínkanjú tí gbogbo ènìyàn ò lè gbàgbé. À ń bọ̀. Francis Adékúnlé Ifájuyìgbé, ẹni tí a bí ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù June ọdún 1926. Ó di gómìnà àkọ́kọ́ ní ọjọ́ kejìdínlógún oṣù kìíní ọdún 1966. 40 ọdún síra wọn. Gbogbo ìgbà tí Adékúnlé Fájuyì lò, wàhálà kan ṣẹlẹ̀
èyí tí a lè pè ní ìdìtẹ̀gbàjọba. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà ńlá mọ̀ sí Aguiyi-Ironsi. Aguiyi-Ironsi gbọ́ òkìkí rẹ̀, inú rẹ̀ dùn sí, ó sì pinnu láti ṣe àbẹ̀wò sí Adékúnlé Ifájuyìgbé Francis ní ìlú Ìbàdàn, níbi tó jókòó sí gẹ́gẹ́ bí gómìnà tí ń ṣiṣẹ́ takuntakun. Aguiyi-Ironsi ó wá sílùú Ìbàdàn ní tòótọ́, ó wá bá sọ̀rọ̀ ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ lọ́wọ́ lálàlú àkùtùkùrù. Ṣé ẹ mọ̀ pé igi tó tọ́ kì í pẹ́ nígbó? Àwọn amòòkùnsìkà ẹ̀dá, àwọn atiláwí tó ṣe wípé àfi ká fi ẹnu ká dákẹ́, àwọn ènìyàn ìkà, ara wọn ni àti rí Danjuma. Wọ́n dìde, wọ́n tọpasẹ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà Aguiyi-Ironsi wá sílùú Ìbàdàn. Èrò wọn ni láti jí gbé, láti fìyà jẹ àti láti gbẹ̀mí rẹ̀. Ṣùgbọ́n Adékúnlé Ifájuyìgbé ó lẹ́yẹlé òní bóńlé jẹ, kó bóńlé mu, kọ́dọ́jọ́ kan àṣòro kò wá yẹrí. Bó ṣe fẹ́ràn aráàlú tí ń ṣe ohun tó tọ́ fún ìlú, bẹ́ẹ̀ náà ló fẹ́ràn ààrẹ orílẹ̀-èdè rẹ̀. Ó ní ńlá kì í sojú ẹ̀mí mi, ní àlejò mi ó ti wà nínú ìṣòro tí wọ́n sì wá fọ́ lẹ́rán tí máa wòran. Àwọn ajínigbé yìí, àwọn Danjuma tí mo dárúkọ yìí, wọ́n kó wọn jáde, wọ́n gbé ààrẹ orílẹ̀-èdè sínú ọkọ̀, wọ́n ń jí gbé lọ. Níbi tí wọ́n ti ń ṣe yìí, Adékúnlé Francis Fájuyìgbé ó bẹ́ sínú ọkọ̀ pẹ̀lú wọn. Ó níbi tẹ́ ẹ bá gbé ààrẹ mi lọ, ẹ máa gbé mi lọ o. Ààrẹ mi ní, àlejò mi ní, ọ̀gá mi ní, olórí orílẹ̀-èdè mi ní. Wọ́n jọ gbé àwọn méjèèjì, ó di ran-in, wọ́n kọrí sí ọ̀nà Lálùpọ̀n. Nígbà wọ́n rìn kàṣà, wọ́n sọ̀ wọ́n kalẹ̀, wọ́n ní kí wọ́n rọ̀jò ìbọn fún Aguiyi-Ironsi. Àìmọye ìgbà ni Adékúnlé Fájuyìgbé ní ń kó sí wọn láàrin, kò jẹ́ kí wọ́n ráyè pa ààrẹ orílẹ̀-èdè. Ó jà fitafita, ṣùgbọ́n nígbà tí wàhálà rẹ̀ tó sú àwọn amòòkùnsìkà ẹ̀dá yìí, àtòun àtààrẹ wọ́n dáná ìbọn fún wọn, wọ́n sì gbẹ̀mí lẹ́nu wọn. Báyìí ni Adékúnlé Francis ló dágbére fáyé ní ọmọ 40 ọdún péré. Ó ti ṣe nǹkan tá a lè gbàgbé sílẹ̀. Ó ti ń la ipa láàrin àwọn ọmọ Yorùbá, láàrin àwọn ọmọ Odùduwà, kò sì ṣe é gbàgbé láéláé. Lónìí bọ́mọdé ọ̀bà bá tàn yóò bá àrọ́bá, nítorí pé àrọ́bá ni bàbá ìtàn. Kò sẹ́ni tí ó kọjá ní Adámọ̀ṣègbà tí ò ní gbọ́ tàbí kó rí àdúgbò tí wọ́n ń pè ní Adékúnlé Fájuyì. Adékúnlé Fájuyì ti lọ o, èèyàn takuntakun ni, a sì lè gbàgbé rẹ̀. Kí ni ìwọ náà ó ṣe fórílẹ̀-èdè rẹ? Kí ló ṣe fún ìran rẹ tó fi ní dẹni ìgbàgbé? Yóò jù wá ṣe. Ẹ̀yin èèyàn wa, a ti gbọ́ takọni ti tòní. Ìwọ náà gbìyànjú láti di akọni, gbìyànjú láti ṣe iṣẹ́ takuntakun, gbìyànjú láti jà fún orílẹ̀-èdè rẹ. Kì í ṣe pànìyàn ní sọ ní ìdákíkanjú o, ṣùgbọ́n ohun tá a bá ṣe láyé ọ̀sọ̀ lẹ́yìn wa. Kí láyé ọ̀sọ̀ lẹ́yìn rẹ? Kí láyé ọ̀sọ̀ lẹ́yìn mi? Àrọ́bá ẹni bàbá àtàn. Ẹ ṣeun ẹ̀yin ènìyàn wa, a ti mú tọ̀sẹ̀ yìí wá, a sì gbàgbọ́ wípé ẹ ti gbádùn wa. Ẹ wò ó, lọ́sẹ̀ tí ń bọ̀, jagunjagun tá à ń mú bọ̀ kì í ṣe jagunjagun àsìkò yìí, jagunjagun ìgbàanì ni.
tí a bá sọ pé jagunjagun ìgbàanì ó túmọ̀ sí àwọn tá a bá nínú ìtàn ṣùgbọ́n tá a fojú rí, àwọn tí wọ́n ti la ipa ńlá nínú ayé ẹ̀dá àti nínú àdúgbò wọn. A ó mú ẹnìkan wá pẹ̀lú oríkì rẹ̀ àti iṣẹ́ takuntakun tó ti ṣe láàrin àwọn Yorùbá. Ẹ kú ojúlọ́nà o, ẹ wò ó, ẹ máa darapọ̀ mọ́ wa. Gbogbo eléyìí tẹ́ sì ti ń gbọ́ yìí, ẹ máa share rẹ̀ pẹ̀lú àwọn ọmọ yín kí wọ́n bá gbàgbé ìtàn. Ẹ ṣeun. Ọlátúndé Ògúnníran lórúkọ mi gẹ́gẹ́ bí mo ti sọ. Eégún aláré ni gbogbo èèyàn mọ̀ mí sí. Lọ́sẹ̀ tí ń bọ̀ ká fi rí pàdé. Ó dàbọ̀.